Sefiu Alao tú ọ̀rọ̀ palẹ̀ lórí ọ̀rọ̀ Sikiru Ayinde Barrister àti Kollington. Ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ orin nínú àwọn méjèèjì? Ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Fuji? Ta ló dá Fuji lẹ̀? Ọ̀rọ̀ débi pé ìkànnù wọn súnlé èkejì, èwo nù wọn ló súnlé èkejì, ẹ̀yin èèyàn wa. Àwọn àṣírí tó wà nínú fọ́nrán yìí pọ̀ díẹ̀ o. Sefiu Alao ló tú ọ̀rọ̀ palẹ̀ o. Báwo ló ṣe sọ? Kí la àwọn nǹkan tó mú jáde nínú ọ̀rọ̀ àwọn méjèèjì? Ẹ̀yin èèyàn wa, fọ́nrán yìí kún fọ́fọ́ o. Ṣe ṣá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni ọ̀rọ̀ máa ń jáde lórí ẹni tó dá Fuji lẹ̀, ẹni tó jọ̀gá, ẹni tó yẹ kó wẹ̀yìn, tó yẹ kó jọ̀gá nínú orin Fuji lẹ́yìn ìgbà tí Sikiru Ayinde Barrister ti lọ tán. Gbóhun tí Sefiu Alao sọnù fọ́nrán yìí. Nígbà tí Sikiru Ayinde kú nísìnyí, ẹ̀yin ẹ̀wọ̀ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀, òkú tó ti kú tí àwọn ọmọ aráyé tún sì ń gbèjà ẹ̀ nítorí àwọn tó sì wà lórí ilẹ̀ tí wọ́n ń fẹnu ṣáta ogológbèyàn wá ń dìde tó ń wá nítorí òkú tó ń wá ń dọ̀tí alààyè. wọ́n ń torí òkú dọ̀tí alààyè. Yes, lọ́nà wípé ó sọ pé Sikiru kan ló ní Fuji o, Ayinde ló ní orin o, mo ju Sikiru lọ o, èmi àti Sikiru jọ bẹ̀rẹ̀ orin ni o. Àwọn èèyàn wá ń gbé òṣùra wọn wípé ṣé èèyàn máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ńjọ́ kan náà? Ṣé ẹni tó gbélé èèyàn rí ṣé kò ń ṣe ọmọ ẹ̀yìn èèyàn ni? Kò gbélé kò lùlù ṣùgbọ́n ó gbélé ẹ̀ rí. Ewé ọsàn ni. Sikiru Ayinde náà kọrin. Bẹ́ẹ̀ni, báwo ló kọ sà? Ó ní ẹrú owó tó mówó ẹrú súnmọ́ ńlá ni. Ẹrú ọ̀rẹ́ tó mú kó rẹpẹtẹ ẹrú súnmọ́ ńlá ni. Ẹ̀yin ò mọ̀ pé ẹni tó lẹ́rù ló lẹ́rù, ẹni tó lẹ́rù ló lẹ́rù o. Ẹrú súnmọ́ ńlá ni. Ẹrú owó tó mówó ẹrú súnmọ́ ńlá ni gbogbo ẹ̀. Lẹ́yìn ìgbà táyì dé tí wọ́n kú tán, táwọn èèyàn tó wá bẹ̀rẹ̀ sí sọ àwọn ará yìí, àwọn á ń de, àwọn á ń gbèjà ẹni tó ti kú. Ìyẹn ni pé bàbá ti kọrin sílẹ̀ orin mọ̀ kó kọ́ òun. Orin mọ̀. Sikiru Ayinde ti kọrin lẹ̀ orin dẹ̀ mọ̀ kó kọ́ òun làwọn èèyàn ṣe ń gbè. Ẹ jẹ́ gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ nígbà tí wọ́n wo fọ́nrán yìí, tọ́gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Alhaji Sefiu Alao tí wọ́n sọ. User 81874 ó ní King Saheed Òṣùpá said everything. Adérẹ̀mí ní good one Baba Oko. User 281 ó ní Baba Oko you are confirmed. Àgbà onífújì ni ẹ́. Queen Showers ní confirm ọmọ oko olówó òkèrè Ramon ní àgbàlagbà ní music. Afasco ní true talk. Ẹrú Sùmẹ́là ní o. Ẹrú Sùmẹ́là bí Ismaila nìyẹn. Highly favoured ó ní what an affirmation. Johnson Michael ó ní King Dr. Saheed Òṣùpá is on the right track as always. Lucky Mama ní ọmọ Ẹ̀gbá confirm Galaxy. Òun náà dúpẹ́ lọ́wọ́ wọn Láníyì. Ó ní Baba Oko respect. Àwọn èèyàn ni wọ́n gbé sàdákàtà lóríṣiríṣi lórí ọ̀rọ̀ tí Sefiu Alao sọ yìí. Èèyàn kan Adégbóyèga Basharu ó ní you are 100% correct. Àwọn èèyàn ní confirm talk làwọn èèyàn sọ lóríṣiríṣi. Adébíyì Àlàní ó ní who are you talking about? Is it Kollington or Wasiu? Làwọn èèyàn wá dá lóhùn. Aládẹ̀jọ́ ní is talking about K1 and Kollington. Èèyàn kan Adébíyì Àlàní ó sọ̀rọ̀ sí Ọládẹ̀jọ́ ó ní ó kọjá ẹnu ẹ̀. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí tákù ara wọn lórí ọ̀rọ̀ yìí náà ní ohun ẹ̀yin èèyàn wa. Fọ́nrán yìí ẹ̀rí pó lágbára oríṣiríṣi làwọn èèyàn sọ. Ẹ̀kan bí by Godfather ó ní all of una just dey beef the success of K1 as if he's singing that kind of local Fuji you are singing. He did not use Barry. He did not say Barry was not the originator of the brand Fuji. When Barry died, he said it while Barry was alive, and SAB never came out to say K1 lied. So if you lot are so pained, it's not loss so, and you danger you real law. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin náà ẹ dá sí. Kí lẹ rí sí gbogbo ọ̀rọ̀ yìí? Kí lẹ ròyìn? Drop comment and remember to like, share, follow us. Thanks for watching. I love fún ìpolówó ọjà WhatsApp number page yìí.